Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa. Wálé Aburúmọ̀kù ló kọ mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí I'm on a movie location yẹn ní Èkó, Lagos Island. I've been away for like a week or plus now. Láàárọ̀ yìí òun ni àwọn tó ní ilé tí mò ń gbé pè mí wípé ní ìjẹta àwọn mẹ́rin kan wá sí àdúgbò mi. Wọ́n lọ sí ilé níbi ọwọ́ ìrọ̀lẹ́, wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house. Wọ́n lọ jálẹ̀kùn bẹ̀, wọ́n pariwo funny thinker. Ní àná, lánàá ní ọ̀sán àná wípé wọ́n wá padà wá sí ilé ọ̀dọ̀ because ilé tí mò ń gbé wà gated, ilé tó ní gate ni, ó ní fence. Wọ́n wá padà wá síbẹ̀ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá ibẹ̀, wọ́n pariwo funny thinker bóde. Àkọ́kọ́ náà just for the records, kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù o, ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé in tí à ń fà òun ló result sí eléyìí torí pé mo refuse láti bẹ̀bẹ̀ ni mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀ kí yẹn ọkọ̀ wà ńlẹ̀ náà. Ẹlẹ́kejì tó wà ńbẹ̀ ni wípé aládò ìwọ nìkan ló mọ ilé mi, ìwọ nìkan ló mọ ibi tí mò ń gbé, kí yẹn náà tún wà ńlẹ̀. Ẹlẹ́kejì nìyẹn. So ní ìparí ẹ̀ àwọn tí wọ́n ní ilé ti sọ wípé kí n má padà sílé àwọn mọ́ pé as a matter of fact máa ní láti wá kẹ́rù mi kúrò ní ilé yẹn ni wípé àwọn ò fẹ́ mi ń bẹ̀ mọ́. So because mi ò dẹ̀ rí àwọn yẹn náà bú, mi ò rí wọn bú actually because tó bá ti di pé bóyá àwọn kan bẹ̀rẹ̀ sí ní wá ń gbálẹ̀kùn lé, wọ́n ń béèrè ẹni tí èèyàn gbà sílé tí ó rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn náà dà ṣe mọ̀ pé and just so you know ẹ̀yin tí ẹ̀ ń lọ sí ilé yẹn lọ kó gìrìgìrì bábẹ̀ àmọ́ bí tẹ́ ti wá o. And then màmá tí ó ní ilé yẹn tí wọ́n wà ní second flat, ìyá yẹn àgbàlagbà ni o. And then gìrìgìrì tẹ́ ń lọ kó bá bẹ̀ yẹn tí ìyá yẹn bá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ yín lọ́wọ́ àmọ́ bí tí ọ̀rọ̀ yìí ti wá. And lẹ́ẹ̀kan sí aládò ìwọ ló mọ bí tí mò ń gbé, ìwọ ló mọ bí tí mò ń gbé. And then sí ẹ̀yin alára wa nílé lóko lódò lẹ́yìn òdì. Lọ́wọ́lọ́wọ́ báyìí movie location tí mo wà máa ṣe tán bẹ̀ ní bóyá bí ọ̀la sí ọ̀túnla. Ẹ jọ̀ọ́, presently I do not really have any money láti ọgbẹ́ bóyá mo fẹ́ gba ilé mi báyìí. Mi ní parọ́ fún yín. So ẹni tó bá lè ṣèrànlọ́wọ́ ní iye kan àbí mi tí mo tiẹ̀ fi lè get apartment mi because this is sudden honestly because lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní lọ́kàn láti mi ní plan láti kúrò ńbẹ̀ yẹn for now but ìgbà tí nǹkan ti wá rí bó ṣe rí and again for the records aládò ìwọ nìkan ló mọlé mi o, ìwọ nìkan ló mọlé mi. And lẹ́ẹ̀kan sí ẹ̀yin alára wa ẹ dákun máa fi account number mi sí ojú fọ́nrán yìí, ẹni tí Ọlọ́run bá bùn láti ṣèrànlọ́wọ́ fún mi one way or the other kí n lè fi gba apartment mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi síbẹ̀, mi ò ní wá yín tí ẹ ní dààmú. This is just too sudden, like this is too sudden. Ẹ ṣé gan mo dúpẹ́, kò ní bàjẹ́, ẹ ṣé o.